lórí ètò ìdìbò tó ń bọ̀ náà ni tí ẹ ti mọ̀ pé lóòótọ́ Oríyọmí Hamzat ń díje sá òótọ́ ni ó ti hàn pé kò kérò jọ fẹ́yàn kankan òótọ́ ni gbogbo àwọn aráàlú nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ òótọ́ ni tí wọ́n sọ pé gbogbo aráàlú èmi náà ń sòmùgọ̀ kì í ṣe pé mi ò mọ̀ pé àwọn kan ò gbà tèmi àbí àwọn kan ni mo sáà já nípa tiẹ̀ kán mọ́ hùwà ọ̀daràn mọ́ àwọn àtọ̀rẹ́ wọn àtẹ́bí wọn ṣé wọ́n sì bá tèmi àwọn kan ni mo sáà já ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn gbà tí mo dá padà fẹ́ tó ní síbò àwọn yẹn ó sì nífẹ̀ẹ́ wa àwọn kan ni wọ́n sáà ti di ògbóǹtarìgì tí wọ́n ti sọ ètò ìṣèlú diṣẹ́ tí wọ́n fẹ́ mọ gbé bátìrì fúnra wọn. Oríyọmí Hamzat mà ti jáde tán wọ́n ti jáde tán o wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ẹ wá gbọ́ ohun tí Hamzat Oríyọmí tí wọ́n sọ o gẹ́gẹ́ bí Oríyọmí Hamzat ṣe sọ wọ́n náwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fẹ́ràn àwọn kan ń ṣe ìfẹ́ ojú ẹ gbọ́rọ̀ lẹ́nu Hamzat Oríyọmí bàbá yìí tú pẹrẹpẹ ọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ òṣèlú o ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ẹ máa bá wa like ẹ comment ẹ gbọ́ ohun tí Oríyọmí Hamzat sọ nípa àwọn ẹgbẹ́ òṣèlú ẹ gbọ́ ohun tí wọ́n sọ o. fún àfẹ́kù kan mọ́ mẹ̀kúnnù láíláí ṣérù wọn sì jọ́rẹ̀ mi àwọn kan ni wọ́n rí mi bí ààrẹ láwùjọ òṣèlú wípé ọmọkùnrin fẹ́ rárí wà ní wa ó fẹ́ tú àṣírí bá a ṣe yan aráàlú jẹ ó fẹ́ tú àṣírí fún wọn ṣérù àwọn èèyàn ò nífẹ̀ẹ́ mi àti ibi tí wọ́n bá fẹnu dé kàrà òṣèlú dé àti ibi tí wọ́n bá lẹ ẹ̀bà òṣèlú mọ́ dé ṣé àwọn yẹn ṣé wọ́n nífẹ̀ẹ́ mi I am here to tell you wípé mo gbà wípé ẹ̀yin aráàlú ẹ nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ yín mi ò sì ní ṣe nǹkan kan ju nǹkan tí ó jẹ́ òdodo lọ tó bá rí bẹ́ẹ̀ ẹnu òfìfo kì í róyàn mùyàn o bẹ́ẹ̀ ni ọgbọ́n ò sì digi àfokùn ǹjẹ́ ẹ mọ̀ pé péréte báyìí ló kù on the 17th of this month nílẹ̀ ètò ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò dópin ẹ̀yin tẹ́ ẹlẹ́ nífẹ̀ẹ́ sí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí ẹ fẹ́ kí n wọnú òṣèlú rárá ǹjẹ́ ẹ mọ̀ pé tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn òṣèlú lè má fún mi láǹfààní àti ṣe mọ́ tí ẹ mọ̀ pé à ń jàǹfààní fúngbà díẹ̀ ni tá a bá rí ẹni tó nífẹ̀ẹ́ tí mò ń ṣe lọ́wọ́ níjọba ó ṣeé ṣe kí n má rí ṣe mọ́ o ó sì ṣeé ṣe ìwọ̀n ìwúlò tẹ́ ń jẹ yẹn kẹ́ ẹ má rí jẹ mọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí ọwọ́ tí mo ti ń ṣe yẹn èèyàn péréte ló sì ń jàǹfààní mi tí mo bá tẹ̀síwájú tí mo tún láǹfààní tá a bá fi ọtọ́rítì ìjọba kún ìní ẹ̀mí ọmọnìyàn tá a ní ó ṣeé ṣe ká tún ṣe dáadáa jù bá ń lọ ẹ má bẹ̀rù ẹ lọ gba káàdì ìdìbò yín ẹ̀yin tí ẹ ní lọ́wọ́ tẹ́ ń fò ní dòní tẹ́ ń fò ládọ́là ẹnìkan ṣoṣo tí mo lè gbà kó nífẹ̀ẹ́ mi báyìí lẹni tó bá lọ gba káàdì ìdìbò rẹ̀ ẹ lọ sí secretariat àti state headquarters INEC ẹ lọ gbà ń bẹ̀ ẹ lọ sí àwọn local government headquarters INEC local government offices ẹ lọ gbà ń bẹ̀ èyí tó bá jẹ́ ti local government yín ẹ lọ forúkọ sílẹ̀ ẹ ní káàdì yẹn lọ́wọ́ mo ń fi àsìkò yìí sọ fún yín ni o mi ò tàn yín o mi ò ṣeré o lóòótọ́ ni mò ń díje gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ èébú ò nítumọ̀ ìṣèdánsákìsí ni ò nítumọ̀ ibi tá à ń lọ ló má ta bí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún wa kò ní káwẹ́yìn bí gbogbo ayé sì ń bu wa kò ní kápá àlọ́mọ́ ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ lódodo àwọn kan máa ṣe ẹlòmíì ò máa bọ́ síbẹ̀ ẹnìkan ò máa dìde ẹlòmíì ò máa jókòó tá a bá nífẹ̀ẹ́ ẹni tó fẹ́ dìde ó yẹ káwọ́ ẹni eré jókòó ní ó bá dìde sí aráàlú ló sì yẹ kọ́ ọmọ ẹni rẹ̀ tá a fẹ́ kó jókòó bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lọ gba káàdì ìdìbò yín òní ní ọjọ́ kejìlá oṣù kẹrin gbogbo ohun tí ọ̀rọ̀ náà ó fi tán lẹ̀ tí ẹ fi ní láǹfààní mọ́ ojú ọjọ́ mẹ́rin sọ́jọ́ márùn-ún lọ ẹ láǹfààní yẹn tó bá ti dọ̀la Monday ẹ kọ́kọ́ tiẹ̀ gbá kán kẹ́ ẹ débẹ̀ gbogbo ohun tí ẹ fi gbà kò ju ìṣẹ́jú mẹ́wàá sógún ìṣẹ́jú lọ wọ́n ti parí ìtọ̀dọ̀ yín ẹ ti kúrò ńbẹ̀ mo ń sọ fún yín mo dẹ̀ ń bẹ̀ yín kó má dá ìtẹ̀ ìkọ́gbọ́n etí ajá agétí ajá agé létí tán ó sọ bẹ́ẹ̀ nù ẹ lọ gba káàdì ìdìbò yín Oríyọmí Hamzat lórúkọ mi bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tó yìí ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́yìn odi Nàìjíríà ẹ bá mi pàṣẹ fáwọn èèyàn yín tí wọ́n máa ń pè yín tí wọ́n bá ti nílò yín torí ẹrù orí tí yín ò fúyẹ́ díẹ̀ sí tẹ́ni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù bá wà níjọba ẹ bá mi pàṣẹ fún wọn ẹnikẹ́ni lọ gba káàdì ìdìbò wọn ẹ̀yin tẹ́ wà nílé ẹ lọ gba káàdì ìdìbò yín sẹ́ẹ̀ àsìkò péréte ló kù ẹ lọ gba káàdì ìdìbò yín Oríyọmí anífẹ̀ẹ́ rẹ irọ́ ló ń pa bó o bá ní káàdì ìdìbò Oríyọmí tiẹ̀ là ń ṣe eré mọdé lásán ni tó o bá ní káàdì ìdìbò a mọ̀ wípé ìṣọwọ́ táwọn èèyàn fi gba káàdì ìdìbò
ó ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ gbìyànjú ẹ lọ gba káàdì ìdìbò yín. NEPA tún ti múná lọ àbí gẹ́gẹ́ bí ìṣe wọn lè má múná lọ, ẹ̀yin sá lọ gba káàdì ìdìbò yín. Àní fòkùnkùn sáyé o. Oríyọmí Hamzat lórúkọ mi, àkókò péréte la ní, ẹ lọ gba káàdì ìdìbò yín. ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Oríyọmí Hamzat o, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé wọ́n du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú Accord Party. Ohun tí bàbá yìí ṣàlàyé nìyẹn wípé àwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fẹ́ràn àwọn kan tiẹ̀ ti ń sọ pé kò lè wọlé. Wọ́n ní kẹ́ ẹ gba káàdì ìdìbò yín, wọ́n ní kẹ́ ẹ lọ gbà á. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn wọn, wọ́n ní kẹ́ ẹ lọ gba káàdì ìdìbò yín o. Ìdìbò ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Oríyọmí Hamzat wá ń ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fẹ́ràn ohun Oríyọmí Hamzat o, látàrí bí òun ṣe máa ń tú àwọn àṣírí nípa ìwà àbàjẹ́ táwọn ọmọ ẹ̀dá máa ń sábà hù. Wọ́n náwọn èèyàn ò fẹ́ràn wọn nítorí àwọn ohun tí àwọn máa ń tú síta yẹn. Bákan náà ni Oríyọmí Hamzat ṣàlàyé pé àwọn òṣèlú yìí wọ́n ti fẹ́ sọ ẹgbẹ́ òṣèlú di àjogúnbá, bí ẹni tí wọ́n ń fi àwọn ẹbí wọn sí. Wọ́n ní kí ẹlòmíì náà bọ́ síbẹ̀. Ohun tí Oríyọmí Hamzat ń ṣàlàyé fún wa nìyẹn. Wọ́n wá ní bẹ́ẹ̀ bá wá fẹ́ràn àwọn, ẹ̀yin olólùfẹ́ àwọn, ẹ̀yin tí Oríyọmí Hamzat, wọ́n ní kẹ́ ẹ lọ gba káàdì ìdìbò yín ní ibi tó yẹ kẹ́ ẹ ti gbà o, kẹ́ ẹ lè dìbò yàn wọ́n gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tí wọ́n ń ṣàlàyé nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ti sọ wípé kò lè wọlé. Àwọn mìíràn ní kó kọjú mọ́ṣẹ́ agídìgbò rẹ̀. Ohun táwọn míì ń sọ nìyẹn. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú àbí òṣèlú kò kí ń ṣe iṣẹ́ rédíò. Àwọn èèyàn ti sọ pé kò lè wọlé. Oríyọmí wá fi ń dá wa lójú pé níwọ̀n ìgbà tí àwọn olólùfẹ́ wọn bá gba káàdì, ẹ lè mọ ẹni tẹ́ ẹ máa dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà tuntun ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ máa gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ máa bá wa like, ẹ máa bá wa comment, kẹ́ ẹ máa bá wa share. Ẹ subscribe sórí YouTube channel King Fax Gist TV. Ó lẹ́wà yìí o. Ó dìgbà.